Ó ga ọ́, ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí o, a kú bó ṣe ń lọ. Hmm. Ìròyìn kan kàn wá ń sìn ní íńtánẹ́ẹ̀tì pé wọ́n lọ àtáàkì kábíyèsí nígbà tó ń bọ̀ láti Àkúrẹ́. Bóyá ó ń lọ ni bó ń bọ̀ ni wọ́n ṣà ní wọ́n àtáàkì. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n láwọn agbébọn rẹ̀, wọ́n kàn dá wọn dúró ni. Wọ́n release ìbọn. Gbogbo wọn ṣe ń fáyà kábíyèsí. Wọ́n ní kábíyèsí ni tágẹ́ẹ̀tì wọn. Wọ́n ní wọ́n ṣe ń fáyà tán fáyà tán fáyà. Wọ́n fáyà títí nígbà tí wọ́n rí pé ó sú wọn. Wọ́n dẹ̀ ki eré mọ́lẹ̀. Wọ́n sálọ. Wọ́n ní kọ́ńtì ẹ̀ tó sálọ pé sójà tó ń tẹ̀lé kábíyèsí. Bí ìyẹn náà ṣe release ìbọn. Bí ìyẹn ṣe release ẹ̀ bí ìyẹn ṣe bẹ̀rẹ̀. Wọ́n nígbà tí ìyẹn bẹ̀rẹ̀ tiẹ̀ báyìí, kábíyèsí. Wọ́n ní wọ́n sálọ, wọ́n kó sínú mọ́tò wọn, wọ́n sálọ. Wọ́n ní lénìí ni o. Ní kábíyèsí náà, àwọn agbébọn rẹ̀ tán àtáàkì. Tán lọ dènà de kábíyèsí. Wọ́n ní tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ agbára Ọlọ́run. Ó kì í ṣe kékeré o. Wọ́n nígbà tí kábíyèsí lóhùn rí wọn tán bẹ̀rẹ̀, tán dá wọn dúró, tán bẹ̀rẹ̀ sí ní yìnbọn pé pẹ̀lú ibi tó ń tí mọ́tò ń wà wine up yẹn pé òun bẹ̀rẹ̀ sí ní sọ last prayer òun. Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí pé bó ṣe gbàdúrà kíkan tó ń ti ṣe last prayer. Pé kì í ṣe kékeré, ó lóhùn kò yé òun. Wọ́n ní kábíyèsí sọ pé àwọn gan-an pé sinérò yẹn pé kò yé àwọn. Òun kàn ṣà mọ̀ pé wọ́n yìnbọn, ìbọn ò bá àwọn. Wọ́n ní gbogbo àwọn tó ń tẹ̀lé kábíyèsí wọ́n lie down. Wọ́n flat gbogbo wọn flat ni. Wọ́n ò fún wọn ní ìbọn pé bẹ́ẹ̀ kábíyèsí náà focus. Bí agbára Ọlọ́run, agbára àdúrà, agbára iṣẹ́ ìyanu Ọlọ́run, òun ni ò jẹ́ kí ìbọn wọlé o sí kábíyèsí lára. Wọ́n sọ pé kábíyèsí lájẹsára. Bí ọpẹ́lọpẹ́ àjẹsára. Wọ́n ní kábíyèsí sọ pé òun ti ẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ó lóhùn ti ẹ̀ mọ̀ pé irú nǹkan potential yẹn bẹ́ẹ̀ yẹn wà lára òun, pé òun gan ò mọ̀. Pé kán ṣà bá wọn dúpẹ́. Kán dúpẹ́ o pé Ọlọ́run ló ṣe é, Ọlọ́run ló kó wọn yọ. Jésù ò ṣeun, a dúpẹ́ Ọlọ́run. Now, àwọn kan ní comment. Wọ́n ní àwọn kan tí ń comment o. Pé kán tẹ àwọn olórí yẹn nú dáadáa. Pé kán tẹ wọ́n nú. Pé kò tó iṣẹ́ wọn. Kò ju iṣẹ́ wọn. Pé àwọn ni náà máa bá nídìí ẹ̀. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní àwọn èèyàn yẹn náà máa bá nídìí pé kán tẹ wọ́n nú. Wọ́n náà ń ṣe investigation now o. Wọ́n ní investigation lọ lọ́wọ́lọ́wọ́. Ṣé rí ní ayé? Ta ló lè wá ṣe yẹn? Ibi tí kábíyèsí ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀. Ọ̀nà tí kábíyèsí ń lọ tó ń bọ̀. Ta ni ọ̀daràn tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀? Ṣé rí pé ọ̀rọ̀ Ọlọ́run èdè ni? Ó ní ẹni tó ń bá pamọ́, òun ló yege. Ẹni tó Ọlọ́run pamọ́, òun ló yege o. Kí ni ká ti máa sọ? Kí ni ká ti máa gbọ́? Ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí ò jẹ́ kí tí ò fa àwọn ọmọ ti ẹ̀ lẹ̀. Wọ́n ní wọ́n àtáàkì. Nígbà tí wọ́n rí pé ó ń lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀, wọ́n lọ dènà. Kí ni gbogbo wàhálà yìí? Àwọn wo ló yìí wà nínú òkùnkùn tó ń fẹ́ atẹ́gùn sí gbangba? Ṣé atẹ́gùn náà ń fẹ́ ni? Àbí Ọlọ́run ò ṣeun. Baba mímọ́ ẹ ṣeun. Tẹ́ ẹ fi kábíyèsí lẹ̀ fún ayé láti mú.
Ẹ jẹ́ káyé sọ pé ṣé ó tó àbùkù. Ọlọ́run Olódùmarè ẹ máa ṣé o. Ẹ máa ṣé o, ẹ máa ṣé gidi gan. Ọlọ́run Naomi ẹ máa ṣé o. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹpẹ́ títí láéláé. Kò ní wọ́n lọ́dọ̀ kábíyèsí o. Àti olórí Naomi, àti olórí Queen Naomi, kábíyèsí Tadenikawo, àti olórí Naomi. Ọpẹ́ ńlá o. Èmi náà yin Ọlọ́run lógo fún kábíyèsí. Mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ọlọ́run ò ní jẹ́ nǹkan tá a rò kò ní ba ìta rò jẹ́ o lágbára Kristi ọba ìyanu. Ibi tí ẹni ẹlẹ́ni ń gbà lójoojúmọ́ ló ń gbà lójoojúmọ́. Àṣírí wọn máa tú. Ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ léni yìí, àṣírí ẹ̀ ní bò. Ọlọ́run kó tètè jẹ́ kí wọ́n tètè rí wọn. Ọlọ́run á fi àṣírí wọn kó fi wá hàn wá. Agbára Kristi Jesu. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba ìyanu. Ẹ jẹ́ ká fún gbogbo lẹ́yìn lọ́wọ́. Bàbá mi a dúpẹ́ o. Jésù ṣeun. Olúwa ṣeun. Gbogbo ẹnikẹ́ni tó pètepèrò láti iṣẹ́ burúkú yẹn sí kábíyèsí ní agbára ẹ̀jẹ̀ Jésù mọ́ wọn ní jọ. Àṣírí wọn máa tú pátápátá. Àṣírí wọn ní bò. So, a máa yín o. Ẹni ẹlẹ́ni. Naomi wà ní ṣọ́ọ̀ṣì tó ń gbàdúrà fún kábíyèsí, tó ń gbàdúrà fún Tadenikawo, tó ń gbàdúrà fún rẹ̀, tó tún gbàdúrà union wọn tó ń bọ̀ lọ́nà. Ni wọ́n sọ pé kábíyèsí ló pé tá à sọ́ndọ̀. Wọ́n ní Ọlọ́run ló máa fún kábíyèsí ṣe. Ọlọ́run ló máa decide nǹkan tí kábíyèsí gbọ́dọ̀ ṣe. Lágbára Kristi Ọlọ́run á ti lẹ́yìn. Á ti kábíyèsí lẹ́yìn. Iṣẹ́ ṣíṣe ò ní bá a. Àwọn ogun ọ̀run mímọ́ wọ́n máa parapọ̀ láti wá bá kábíyèsí ṣe ìjọba ẹ̀. Ìkùlé lọ̀tá wà. Wọ́n ní ilé làṣẹ ní gbé. Gbogbo ẹnikẹ́ni tó gbìmọ̀ pọ̀ láti sọ pé òun fẹ́ ṣe kábíyèsí jàǹbá àbí láti dá ọ̀nà òun àti Naomi àti Tadenikawo láti sọ pé òun fẹ́ tó pètepèrò. A mọ̀ pé wọn ò lè rí wọn mú. Tó pètepèrò pé nǹkan tí òun fẹ́ disappoint kábíyèsí àti Queen Naomi. Ọlọ́run wá disappoint òǹtọ̀. Olúwa bá a fọ́ntọ̀ ya pẹ́rẹpẹ̀rẹ lágbára Kristi. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́, ẹ bá wa fi ìtókù sí kọ́mẹ́ǹtì ẹ̀ṣọ́. Ẹ bá wa like, kẹ́ celebrate, kẹ́ distribute, kẹ́ love. Bẹ́ẹ̀ ni, kẹ́ bá wa subscribe in Jesus name. Ẹ ṣé o, Ọlọ́run àmì, Ọlọ́run ìyanu. Ọlọ́run wa tí kò fi wá sílẹ̀ fún yẹ̀ ríra. Ògo ni fún orúkọ rẹ̀. Bàbá gbọ́ pé ẹ wà. Olúwa gbà yín wá. Jésù Kristi Olúwa wa. Àmín.